èyí ni bí àwọn ọmọ ẹgbẹ́ APC ní ìlú Ìbàdàn ṣe fi ẹ̀hónú wọn hàn tí wọ́n sì yarí wípé àwọn àgbà ẹgbẹ́ kan wọ́n fi ọwọ́ agbára láti fa arákùnrin Sàràfà Àlí lé àwọn lórí, ní èyí tí àwọn ẹgbẹ́ APC tí wọ́n wà nílùú Ìbàdàn sì yarí wípé a kò fẹ́ o, ẹ jẹ́ ká dìbò ká lọ sí primary ká yan ẹni tí ó wù wá o. Ìdí nìyí tí ẹ bá ń gbọ́ tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí fẹ̀hónú hàn tí wọ́n sì ń pariwo lé arákùnrin náà lórí pé olè 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 àfẹ́ olè. Èyí jẹ́ ohun tó tàbùkù ẹgbẹ́ náà púpọ̀. Ẹ jọ̀wọ́ o, ẹ̀yin àgbà ẹgbẹ́, pàápàá jùlọ bàbá wa Bọ́lá Ahmed, ẹ bá wa dá sí i. Ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ lọ́yọ̀ọ́ state, ẹ jẹ́ ká fi sùúrù ṣe o, nítorí pé ohun tá a bá fagbára mú líle ló máa ń le koko, ṣùgbọ́n ohun tá a bá fi ẹ̀rọ̀ mú òun ló máa ń rọ̀ pẹ̀sẹ̀. Ẹ jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n yan ẹni tó wù wọ́n o láti jẹ́ olórí wọn, láti darí wọn nílùú Ọ̀yọ́ state gẹ́gẹ́ bí gómìnà tí yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ará ìlú. Ẹ jẹ́ ká fohùn wọn sílẹ̀ kẹ́ gbọ́.